mo dẹ̀ kópa nínú bí wọ́n ti sọ adìẹ yẹ kọ́ ó wà ní ti má bà mí nú jẹ́ gan. ẹbí àwọn tí wọ́n dákọ̀ ẹ̀mí yìí pé sí ara irinṣẹ́ wọn kọ́ yẹn tí wọ́n bá ní kì í sára irinṣẹ́ wọn tí wọ́n bẹ́ wájú mi yín kàtí nàjáde nísìnyí mo kàn sọ ni ẹni tí ẹ dákun bẹ́ẹ̀ bá wá pa adìẹ lọ́nà báwọn ó tún yá ó dúró sí ẹta adìẹ tán ó tún fẹ́ ṣiṣẹ́ mi olóńgìní ẹ̀ẹ́dùn sí ní odó ẹ máa wá fọ ní odó láì ṣe kó ti kú ti gba àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀mí yẹn gbọ́ pé kìnnìkan bẹ ẹ̀mí ni wọ́n ń pè é rúhù gbogbo ẹni bá ti gbà wọ́n gbọ́ kò ní gba kádàrá gbọ́. We are in free world. You can do anything you like. Ká máa sọ̀rọ̀ ẹ̀mí àwọn ẹ̀mí kan bẹ ẹ̀mí kìnnìkan wọ́n ń fò níkè ẹ̀mí yẹn ọjọ́ báyìí ló yẹ kó rìn àwọn ọjọ́ báyìí ló yẹ ká jẹun àwọn ọjọ́ báyìí ló yẹ kí yóò jòkó irú aṣọ báyìí yẹn wọ̀ lọ́jọ́ báyìí gbogbo ilé yẹn. Ìsọ̀rọ̀ ẹ̀sìn ibi tí mo fẹ́ yà sí lónìí àlàyé ọ̀rọ̀ lórí ẹgbẹ́ kan torúkọ rẹ̀ ń kọ lálá láti bí ọjọ́ mélòó kan ó sì jẹ́ pé a ti ń gbọ́ nípa ẹgbẹ́ náà ó tó bí ọdún mélòó kan sẹ́yìn bóyá bí ọdún 3-4 sẹ́yìn ṣùgbọ́n kò lálẹ̀ tó báyìí nígbà tí ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tó da ọmọ ìyá wa kan pọ̀ pẹ̀lú wọn tọmọ ìyá wa yẹn dẹ̀ kílíà ẹ̀ àdàm bàbá afáwa jánásì wọ́n kílíà rẹ̀ pé mi ò sí láàrin wọn so déédéé tá a fẹ́ lò náà nìyẹn so ọmọ ìyá wa ti kílíà rẹ̀ pé òun ò sí láàrin wọn alhamdulillah so ò sí láàrin wọn alhamdulillah mo wá ń padà ń rí àwọn fídíòsì kan táwọn ọmọ ẹgbẹ́ yẹn fi ń sẹ́yìn bí àyà tí wọ́n ń ṣe àyà bí ẹ̀yìn ọ̀kan sẹ̀ jáde ó ní kán dóhùn dá gbogbo wa kò dákọ̀ ẹnìkan ó kà kó wa pọ̀ pé ẹ dóhùn dá wọn ká má jẹ́ kọ́gá àwọn dá sí ẹ̀mí lórúkọ ọ̀gá wọn jẹ́ ẹ dákọ̀ ẹ mẹ́tọ́tọ̀ ọ̀gá wọn o òun ní kẹ́ fèsì ká fèsì rẹ níbi kíni ní tí mo kọ́kọ́ bíra mi nìyẹn gbà tó ní òun ní ká fèsì níbi kíni àwa ìpadán tọ́rọ Al-Qur'anu ṣe idán pípa léèwọ̀ ó sì ní gbogbo ẹni tó bá ń pa só ní dání ò ní jèrè Al-Qur'an ló kàn fáwọn ẹ̀bẹ̀ ó ní wala yuflihu a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní wala yuflihu as-sahiru haythu ata gbogbo òpèdán ò ní jèrè ìtumọ̀ ẹ̀ ni pé òpèdán ò ní láti bọ̀ tán rí só ní dání kódà kó máa kírun kó wá kírun kú áyà yẹn áyà tó lẹ́sẹ̀ lẹ̀ kò sáyà tí ń bẹ náà ní Kùránì tó lẹ́sẹ̀ lẹ̀ o ìtí mo fẹ́ ló ń bẹ̀ ni pé ìdájọ́ àìníjèrè wọn yẹn ìdájọ́ tó nípìlẹ̀ ni Kùránì gangan ló ní dánwò ní jèrè nígbà tí ọmọ ẹgbẹ́ RKK àbíkí náà kókọ ẹgbẹ́ yẹn tó wá jáde tó ní kí gbogbo wọ́n pàdé òun nìkan òun ó fèsì wà níbi kíní àwọn ìpidán tó bá jẹ́ pé bí ìmọ̀ ẹ̀sìn nípa pé Ọlọ́run sọ pé Ànábì sọ pé atu burhanakum àwíjàre yín ẹ kó jáde because in tí àwa gbọ́ pé wọ́n ń ṣe nínú ẹgbẹ́ náà ẹgbẹ́ RKK ìta àbọ́kọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ò faramọ́ ẹ wá jẹ́ àpàdé tí ọmọ ẹgbẹ́ yẹn ń wí tó fẹ́ sọ fún wa pé Ọlọ́run faramọ́ Islam faramọ́ ni àbúfẹ́ jẹ́ àjọ pidán tó bá jẹ́ pé ó fẹ́ proof fún wa pé in bẹ̀rẹ̀ Al-Qur'an Ọlọ́run sọ pé ká ṣe é bẹ́ẹ̀ Ànábì sọ pé ká ṣe é bẹ́ẹ̀ kò sígbà tí ó invite ẹnikẹ́ni tó jà fẹ́sìn tó yí kò ní rí èèyàn yọjú sí ó lè mẹ́jà wa ó lè jálómi àwọn èèyàn ń bẹ tọ́lọ́wọ́ bá ṣe ní àwòtáàdì lọ́ndà mímọ̀ òkè láńdá ni wọ́n kò sí tí wọ́n kọlù tó fẹ́ dẹ̀sìn rú tí ò ní wó wọ́n bá ipọ́ ọ̀dán bá ní pé ká sọ nǹkan yí nǹkan padà ká máa pàṣẹ ká fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ kó sí nǹkan kan ká máa sọ̀rọ̀ ẹ̀mí àwọn ẹ̀mí kan bẹ ẹ̀mí kíní kan wọ́n ń fò níkè ẹ̀mí yẹn ọjọ́ báyìí ló yẹ kó rìn àwọn ọjọ́ báyìí ló yẹ ká jẹun àwọn ọjọ́ báyìí ló yẹ kí yóò jòkó irú aṣọ báyìí yẹn wọ̀ lọ́jọ́ báyìí gbogbo ilé yẹn tí sọ̀rọ̀ ẹ̀sìn so kí àwọn tí wọ́n jọ mọ ẹgbẹ́ yẹn tí wọ́n ń jáde báwọn fẹ́ ṣe challenge àwọn fẹ́ jà àwọn fẹ́ ni tí ó jà wọ́n níyàn yẹn
tẹ́ ẹ bá ti fẹ́ tú ẹgbẹ́ yín ẹ dákẹ́ ẹ máa ṣẹgbẹ́ yín lọ. We are in free world. You can do anything you like. tó bá yẹ pé bó ṣe wù yín nìyẹn kò sẹ́ni tó ní àṣẹ láti challenge yín lópin ìgbà tẹ́ ẹ bá ti pààyàn, lópin ìgbà tí ẹ̀mí ò bá ti máa sọnù látọ̀dọ̀ yín. tó bá jẹ́ pé màkà ń bẹ tẹ́ fẹ́ máa fi máa àwọn èèyàn náà bá ní èyí tó burú jù bá yẹn lọ nínú mà àwọn èèyàn kúkú ń kọ́yàn. ṣe bí ìmọ̀ ẹ̀mí ni ẹ̀yin sọ̀rọ̀ nípa rẹ̀, bí ìmọ̀ tìyín tẹ̀ ń wíyẹn bí ò ṣe jẹ́ ìtẹ́wọ́gbà lọ́ndẹ̀ ìsìn àtọ̀nà tí kọjá mo rá àfa àgbà ẹrù arúkèké àbí kí ló kọ ẹgbẹ́ yẹn, mo wo fídíò rẹ̀ lánàá tí ń sọ̀rọ̀ nípa bọ́lọ́hún ó ṣe payé rẹ́, ó ní ṣe báyé lọ́dọ̀ lóhun ó parẹ́ pé kò ní pa ọ̀run rẹ́ pé àwọn kan ti wà nínú òṣùpá pé nígbà tó ti wà nínú òṣùpá yẹn báyé bá ti parẹ́ àwọn wọ̀nyí ò ní parẹ́ nìyẹn. ó sì tún múra kókókó dán dídì àfa ńlá ẹni tó jẹ́ àfa gba wọn nìyẹn o. ó sì tún múra kankan pé ayé yóò parẹ́, ayé bá ti wá parẹ́ yẹn àwọn tó ti wà nínú sánmà tí wọ́n lọ sínú sánmà yẹn, àwọn tó ti wà nínú òṣùpá yẹn àwọn ò ní parẹ́, ayé ló máa parẹ́, nǹkan kò ní parẹ́ mìíràn. ṣé apọ̀dà tí yóò jẹ́ ọ̀gá burú wa lélẹ̀. a sọ nípa ọ̀rọ̀ oògùn àbí kẹ́yìn ó mọ̀ nípa ewé àtegbò tí wọ́n fi ṣe wòsàn yẹn kọ́dà ń sọ, a sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìjọsìn kẹ́yìn ológun kó lè pin dá kọ́dà ń sọ̀rọ̀ nípa ẹ̀. nígbà wà láyé òní nígbà náà ayé nìkan ni ó parẹ́, sánmọ̀ òní parẹ́ nígbà tí ó sì mọ̀ Qur'an. ẹni tó jẹ́ àfa àgbà wọn yẹn tá bá gbé Qur'an tì pé kàá fún sàn kò lè rí kà kó dá gerege kẹ̀kẹ́ Qur'an lójú mi rí oṣù pé mo ti rí wà láì kò lè rí kà dáadáa ní ọ̀gá àwọn arúkèké yẹn. ojúdà èyàn lè fojú jọ́jọ́ ọbẹ̀ tí ó ní magi àbí tí ò ní magi. èyàn ti ń sọ wípé ayé nìkan yóò parẹ́ bọ́dọ̀ báyìí tí ó payẹ́rẹ́ yóò fi sánmà lẹ̀. ó gbàgbé ayé àtọ́lọ́ sọ àwọn ìbílẹ̀ ọlọ́run yawma natwi as-samaa kàtọ́ yìí sí kìlẹ̀ lẹ́kọ̀tò. natwi as-samaa ọlọ́run á kà sánmà ní bí ẹni. ọ̀kan nìyẹn láàyè mi ọlọ́run ní al-ardu nanqusuha min atrafiha idha as-samaa'u inshaqqat wa athnat li rabbiha wa huqqat. gbogbo àwọn àyà tí ó dúwe pé sánmà ò ní jẹ́ sánmà máa ń jọ náà ìníyàn o. idha as-samaa'u inshaqqat wa athnat li rabbiha wa huqqat. ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi àyà al-Qur'an ni mo ń kéyàn o. idha ash-shamsu kuwwirat wa idha an-nujumu inkadarat. oòrùn kò ní dóòrùn mọ́. gbogbo agbára tí wá ń bẹ ní ara òṣùpá látara oòrùn ló ti ń chájà rẹ̀. òṣùpá ò dá agbára ní, ó ń chájì látara òṣùpá ni. ọlọ́run wá ní ìta ṣàmùsù kún gbèrọ tí pé oòrùn gangan kò ní dóòrùn mọ́. sẹ́gbà tí i ti ń chájì nǹkan ò lágbára àti símọ́ sẹ́ni tí wọ́n ń chájì ní wà bẹ. fún ọ̀gá àwọn arúgbó tó ń sọ wípé ayé nìkan lọ́nà fẹ́ parẹ́, àwọn tàbí wà nínú òṣùpá nǹkan kò ní ṣe wọ́n sọ̀rọ̀ láká ìyẹn ṣá. ẹsẹ̀ Ismail wá sí àgbégi ló wájú mi ash-shamsu wal-qamar ọ̀kan tó nìyẹn. àtòrun àtòṣùpá jú mi àwọn òkun wọn jọ sójú kan sẹ́mọ̀. bọ̀ tí kò ṣe pé ìmọ̀ tí wọ́n kàn fi gba ìtì ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nìkan ni wọ́n lọ kọ́kọ́ nípa ẹ̀. ìmọ̀ tí ó ṣàǹfààní fún àtibọ̀tán everybody kò lè jọ wọ́n lójú. bàbá wa Tijani Ibrahim ìní olúwa àti Ajia Amina from Kano, ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín o. Ajia Amina from Kano, ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín o. àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lápapọ̀ afá ńlá mo rí yín o, ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín, àpadà sí burúkú ò ní kàn yín. tọ́ pẹ̀lú àwọn ayat tí mo rọra mẹ́nubà kéékèèké tẹ́mọ̀ mi wò kéde kí mo dá ní àti máa tú, mo kà sáfẹ́ fi ìdí ọ̀rọ̀ tí mo ń sọ múlẹ̀ pẹ̀lú àwọn àyà yẹn pé ọ̀rọ̀ tí aṣíwájú àwọn arúkéèké tó sọ yẹn, aṣíwájú àwọn alálejò lábẹ́kúta, ọ̀rọ̀ tó sọ yẹn nípa pé ọlọ́run ó payé rẹ́, ayé nìkan yóò wá parẹ́ yóò fi sánmà lẹ̀, àwọn tó wá wà nínú sánmà àwọn máa wá bẹ, àwọn tó wà nínú òṣùpá yẹn jẹ wọ́n máa wá bẹ lẹ́yìn bàtà yìí ti fẹ́ parẹ́ àbí lẹ́yìn bàtà yìí ti parẹ́. ní tó bá mú ayé parẹ́ sánmà náà ò sí mọ́, àti tí ń bẹnu sánmà.
ilé Mobọ́lá Yahaya Abu Fawzan. Ó tí a fi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ arúkèké yẹn ni wípé ìsìnà ńlá tó jẹ́ tí àrọ̀bà àsìnà tó ṣẹ̀ṣẹ̀ dé sí ilẹ̀ Yorùbá nù. Àfi kéèyàn ó tètè ṣàlàyé lórí ẹ̀, kéèyàn ó dẹ̀ àhámà àárín yẹn, kéèyàn hámà ẹ̀ dáadáa kí gbogbo èèyàn ó rí. Mo fi ọ̀nà mi gbogbo ẹ̀ tẹ́ ń wá. Ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun torí Ọlọ́run, ẹ tó dákun torí Ọlọ́run, ẹ tó dákun torí Ọlọ́run, ẹ tó dákun torí Ọlọ́run. Ẹ share program yìí ju bẹ́ẹ̀ tí máa share rẹ̀ lọ. Fún ìlọsíwájú àti fún àǹfààní àwọn tí wọ́n kó sí páńpẹ́ àwọn ẹgbẹ́ yìí. Tó ìpinnu páńpẹ́ yẹn làwọn ó wà, ibẹ̀ ní gbogbo ayé wọn rùn sí. Ẹ share rẹ̀ torí wọn, ó fi Ọlọ́run mi bẹ̀ yín. Ẹ kíyèsí tí máa ṣe program mọ́ kàn mọ́ sọ̀rọ̀ lónìí. Ìfẹ́ Ọlọ́run ni gbogbo yín fi máa bá mi share rẹ̀ ní fi máa rìn. Sẹ́rí lè ìfẹ́ Ọlọ́run tẹ́ máa ń lò yẹn, ẹ lò ó. Èmi gangan bẹ̀ yín pé ká ẹ share rẹ̀ nítorí tọ́lọ́run. Ẹ share rẹ̀ láti fi ṣàánú pàápàá jùlọ fáwọn tí wọ́n ti kó sí páńpẹ́ nǹkan yìí. Àlọ́ kan nínú àwọn ọmọ kéwù rẹ̀ tó jáde, ó ní kí ó ní òun ká fún òun ká dùn dá wa básìkò tó yìí. Ẹni tó jọ́ga wọn ló jáde tí ń tútùkùtù yìí nínú Al-Qur'an. Ó fẹ́ fi Qur'an púrúfù ní tí wọ́n ń ṣe ń tútùkùtù. Ó ní bọ́lá bá fẹ́ pa ayé rẹ̀, ayé nìkan ni ó parẹ́, kò sí tó kan sánmà. So àwọn kan sì ti wà ní òṣùpá, wọ́n ti wà ní ìràwọ̀. Ó fẹ́ fi di ọ̀rọ̀ òṣùpá àti ìràwọ̀ tí wọ́n ń jọ́sìn fún múlẹ̀. Kullu shay'in fani, gbogbo nǹkan ni ó tán. Tó bá ti tó àsìkò kí gbogbo nǹkan ó tán. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn tẹ́ wá ń wò wá, màá kàn sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí tí wọ́n ń sọ fún wa. Màá dẹ̀ máa sọ pẹ̀lú tíra ni, mú tíra mi wájú mi ní báyìí sọ̀rọ̀. Ẹ má kó sínú trap ẹ o. Gẹ́gẹ́ ẹ̀yẹn àwọn ìràwọ̀ kan bẹ, ọ̀sán ni wọ́n máa jáde, àwọn ìràwọ̀ kan bẹ, òru ni wọ́n máa jáde, àwọn ìràwọ̀ kan wá ń bẹ, bó bá ti wà níta èèyàn gbọ́dọ̀ wọṣọ funfun, bẹ́ẹ̀ ìràwọ̀ kan náà tún bẹ, tó bá ti wà níta èèyàn gbọ́dọ̀ wọṣọ dúdú. Báwo ló ṣe màsìkò tó yẹ kó tajà, bá tọ́jà yóò sì tà, tọ́ra àwọn mọ̀lẹ́kà àti àwọn ẹ̀mí tí ń bẹ nígboro ń jọ́nà irọ́ gbogbo ẹ̀. Ìdálàkà ìlàmú ni. Ìdálàkà ìlàmú ni. Ẹ̀yin tí ẹ bá ti wà ń bẹ, tẹ́ẹ̀sì ṣe tá àti kó ń bẹ tí ìtọ́sọ́nà Ọlọ́run ò tí dọ́dọ̀ yín débi tẹ́ bẹ̀rù Ọlọ́run, ẹ dúró ń bẹ. Abẹ́lọ́run fún yín pé kọ́lọ́run jẹ́ kí ìtọ́sọ́nà Ọlọ́run lé yín bá kẹ́ ẹ mọ́kù sórí ẹ̀. Gbogbo ẹni tí kò wá tí ìmọ̀nà ṣùgbọ́n kì í darapọ̀ mọ́ wọn là ń torí ẹ̀ sí prógrámù pé bó bá gbọ́rọ̀ wọn má tẹ̀lé wọn o. Ìdíwárí tó fi ní tẹ̀lé wọn. Ẹnu wọn dùn gan tá bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ìtí ó máa jáde lẹ́nu wọn yóò mọ̀ wùyín gbọ́ o nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ tí ń jọra wọn lẹ́gbẹ̀ẹ́ yín. Ṣé ayéràwọ̀ àti ẹ̀mí tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀, ẹnikẹ́ni tó bá ti gbà wọ́n gbọ́ yóò kọ́kọ́ kó sí ìṣòro kan. Ṣé àrí ìṣòro yẹn ó burú débi wípé bí yóò bá láǹfààní àti túbá kò nínú ìṣòro yẹn, bí yóò bá láǹfààní àti bọ́ nínú ìṣòro yẹn tó bá ikú sórí ẹ̀, níjọ́ tẹ́mi bá ti bọ́ lára ẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní kò bínú Ọlọ́run títí dọjọ́ ìdájọ́. Bí ìdájọ́ bá tún wá ṣẹlẹ̀, gbogbo ibi tọ́rọ̀ ń tọ̀ wọ́n já sí àti bọ̀tán bú ni yóò ṣòfò lọ́lẹ̀ kìí àmọ́ kò sí tó fẹ́ fi kún. Kí ni kan náà gbogbo ẹni bá ti gbà wọ́n gbọ́ kò ní gba kádàrá gbọ́. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sọ̀rọ̀ mi yẹn ń kíríà. Ẹ bá mi ṣí ààrẹ torí ọlá bí bàtí Musa awal wa alaikum salam. Gbogbo ẹni tó bá ti gba àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀mí yẹn gbọ́ pé kìnní kan bẹ ẹ̀mí ni wọ́n ń pè é rúhù, gbogbo ẹni bá ti gbà wọ́n gbọ́ kò ní gba kádàrá gbọ́. Ẹ má wá gbàgbé wípé nínú orígun mẹ́fà tó di òpó ìgbàgbọ́ mú ìní kádàrá wa. Imanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar. Mẹ́fẹ̀ẹ̀fà nìyẹn. Ìgbàgbọ́ sọ́lọ́run, ìgbàgbọ́ sí gbogbo àwọn màláíkà pé àwọn màláíkà ń bẹ. Èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ọba ń bẹ. Ó sì gbọ́dọ̀ gbà wípé àwọn màláíkà ń bẹ, àwọn ọmọ ogun ọ̀run. Ó sì gbọ́dọ̀ gbà páwọn òjíṣẹ́ Ọlọ́run rán wọn wá sáyé, wọ́n sì ti padà. But wọ́n fi iṣẹ́ lẹ̀ fún wa, wọ́n jíṣẹ́ kalẹ̀ fún wa ká sì tẹ̀lé iṣẹ́ tí wọ́n jẹ́ kalẹ̀.
tọ́ imanu billahi wa malaikati wa kutubihi ok kútùbù lẹ́lẹ́kẹta àwọn tírà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ Malam Yusuf borí yín o aláti ṣe oil and gas borí yín al-amana ọlọ́run ọba mi sàlékún dáadáa fún yín àwọn tírà tọ́lọ́run fi ránṣẹ́ Taurat anabi Musa lọ́lọ́run fún Injil anabi Isa lọ́lọ́run fún which is Bible Zabura anabi Dawud al-Quran ló sì kẹrin àwọn ìwé tó wà recommended látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run ní ká nígbàgbọ́ sí ìnìyẹn èyí tó tẹ̀lé ni wàrùsùlì àwọn òjíṣẹ́ tọ́lọ́run fi tírà yẹn níṣẹ́ ẹlẹ́karùn-ún ni wal yawmil akhir ọjọ́ gbẹ̀yìn wal qadar àti kádàrá destiny àyànmọ́ àkọsílẹ̀ kéyìí onígbàgbọ́ pé gbogbo kò tó ń bá bára àhún bí ọlọ́run ọba ṣe fẹ́ nìyẹn gbogbo ẹni tó bá ti wá gba àwọn tí máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí yẹn gbọ́ kò ní gba ọjọ́ kan yẹn gbọ́ lọ́nà wo ni ò ní gbàgbà gbọ́ gbogbo tí àwọn ẹlẹ́mìí yẹn ó máa introduce sí tí wọ́n máa fi hàn pé kó ṣe gbogbo tí ò ní jẹ́ kí àtibọ̀tán ó dáa ni ẹni tí bá wá rántí àtibọ̀tán tí ń rántí pé ọjọ́ kan bẹ́ẹ̀ tán iná ó dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ ṣé yóò lè ṣe tí ó ba àtibọ̀tán rẹ̀ jẹ́ àbígbà tí ẹ̀mí bá sọ wípé ní tó kù tẹ́ ṣe ní ìsinmi wípé ewúrẹ́ ń ẹ mú ògùn náà ẹ ya ní rògbò ẹ wá da ògùn náà sínú rògbò rẹ̀ láàyè ẹ wá padà tún là nínú ẹ wá kó ògùn náà jáde ògùn náà lẹ́wàá lọ lọ̀pọ̀ tí ó máa jẹ agbára tẹ́fẹ́ fi sí kan ṣé lánàá tọ́lọ ní àgbà pàyẹn náà ìyẹn ló kéré jù ní o mo kàn ń wá ìsàsẹ́ ní sáàpù ní o nínú àwọn nǹkan tí ẹ̀mí burúkú tí wọ́n introduce sáyé tí wọ́n ń gbé gẹ́gẹ́ bí gbà pé ìmọ̀ kan tó jẹ́ mọ́ ọ̀tọ̀ lọ́run téèyàn gbọ́dọ̀ mọ̀ ní àwa lọ kọ́ a sì mọ̀ adúró sábẹ́ kọ́ ìdá wa kan ọkàn náà àwọn àfáà wípé ta'allamu kulla shay'in ẹ lọ kọ́ ìmọ̀ nípa gbogbo nǹkan ṣùgbọ́n wala taf'alu kulla shay'in ẹ má ṣe gbogbo nǹkan o ẹ kàn nímọ̀ nípa gbogbo nǹkan ẹ nímọ̀ nípa tó dáa ẹ wá lọ nímọ̀ nípa tí ò dáa yẹn náà torí bẹ́ẹ̀ má bá fẹ́ fi tàn yín kẹ́ ẹ mọ̀ pé ò dáa àwa kì í sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà àwọn tí máa ń ṣiṣẹ́ ń pa rẹ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ jẹun àwọn sọ̀rọ̀ nípa wọn kí sì nìdí táì fi sọ̀rọ̀ nípa wọn ìdí ni wípé àwọn tọ́lọ̀ ń kó ti àwa assignment wọn tá à ń ṣe kéde bí àlàyé ọ̀rọ̀ ẹ̀mí nígbà tá àdẹ̀rẹ́dẹ̀ àti ìlú wọn jìbìtì èwo làbúrò mọ́ sọ̀rọ̀ ẹ̀mí fún wọn wọn ègbọ́n náà wọn ọba tó lẹ̀mí gan yé tawhid tó jẹ́ ìpìlẹ̀ Islam ìmọ̀ Ọlọ́run lọ́kan tó jẹ́ ìpìlẹ̀ Islam kéye wọn débi táwa máa sọ̀rọ̀ ẹ̀mí àwọn ẹ̀mí kan bẹ afẹ́fẹ́ ni wọ́n bá rìn àwọn ẹ̀mí kan bẹ wọ́n sùn sórí títì ni àwọn ẹ̀mí kan bẹ òfurufú ni wọ́n ti fò àwọn ẹ̀mí kan bẹ wọ́n máa bá yàwó sálángá àwọn ẹ̀mí wà ní bí ẹ̀ bá ti wá fẹ́ jòkó ìyẹn gbọ́dọ̀ scam ni àwọn ẹ̀mí yẹn wà lóòótọ́ but kò ìpípa wọn ò tó jákujàku tẹ́ gbélé lórí yẹn là ń sọ ẹni tó bá ti gbà wọ́n gbọ́ tó sì rẹ́dí àti tẹ̀lé wọn kò ní gba ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ gbogbo tí ó bá ti bọ̀tán rẹ̀ jẹ́ ni wọ́n introduce sí ṣe bá àwọn ẹ̀mí burúkú náà ní máa pàṣẹ wí ebi látọ̀dọ̀ àwọn ẹ̀mí burúkú náà ni ti máa gba iṣẹ́ burúkú tí máa pé kí wọ́n pa nǹkan pa ìsín nípakúpa àbí iṣẹ́ inú Al-Qur'ani ni wọ́n ti ní ká máa gbólóńgbò láàyè ṣe bọ́dọ̀ àwọn ẹ̀mí yẹn náà lẹ ti gba iṣẹ́ tí wọ́n fi máa pa nǹkan ọ̀sìn lọ́nà tí ó dá kọ́nà ó ṣe àforíjì fún wa náà lọ́nà dákun mọ́sà ṣàforíjì fún wa níjọ́ tí torí níjọ́ tá àti ìmọ̀ gbogbo tá à ń sọ yìí tán sí lójú wá wà ìtàn ìtawà náà sí wà mo ṣe yọ ọ̀kárí tí ń bà mí lójẹ́ lónìí wọ́n kọ́ wa ṣẹ́ náà ni iṣẹ́ tó dáa ni ẹ wàá so adìẹ kọ́ sókè ẹ wàá dorí adìẹ kọ́ sàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó wà lókè bí ó sì wá máa mì dílódíló nìyẹn kò bá ìdọ́jọ́ mẹ́fà kò bá ìdọ́jọ́ méje kò bá ìdọ́jọ́ mẹ́jọ kò bá ìdọ́jọ́ mẹ́wàá ló tó kú kò ní jẹ kò ní mu yóò máa wá tẹnu tutọ́ yóò máa tẹnu yàgbẹ́ nígbà tí a parí gbogbo nǹkan yẹn tí ìwárìrì àti ìbànújẹ́ wípé a sì lè ṣe báyìí wá tó wọnú bọ́dì mi ìbànújẹ́ yóò délé lò torí ń ṣe ni ikú tó pa díẹ̀ yẹn ó ń wá sínú ọpọlọ mi lẹ́ẹ̀mẹ́wàá ó wá dorí kodò ìwà ń tọ̀ látẹnu ó ń yàgbẹ́ látẹnu ara akára sì máa ń níyàn tó ikú ẹni ó ṣe yẹn fá díẹ̀ ó lè ṣe tó ju bẹ́ẹ̀ lọ fẹ́ yàn mo dẹ̀ kópa nínú bí wọ́n ti sọ adìẹ yẹ kọ́ ó wà ní ti máa bà mí nú jẹ́ gan
ẹ dákun torí Ọlọ́run gbogbo yìí tẹ́ ń wò wá ẹ bí àwọn tán dákọ̀ ẹ̀mí yìí pé sí ara irinṣẹ́ wọn kọ́ yẹn tí wọ́n bá ní kì í sara irinṣẹ́ wọn tí náà bẹ́ wájú mi ń kàtí àjáde nísìn mo kàn sọ ni ẹni tí ẹ dákun bẹ́ẹ̀ bá wá pa adìẹ lọ́nà báwọn ó tún yá ó lọ sẹ́ta adìẹ tán ó tún fẹ́ ṣiṣẹ́ mi olóńgìní ẹ̀ẹ́dùn sí ní odó ẹ máa wá fọ ní odó láì ṣe kó ti kú ṣé kìí ṣe àwọn ẹ̀mí yẹn ní introduce ẹni ṣé bóun ni Ọlọ́run bá ń ṣàlàyé nínú Al-Qur'an nípa àwọn àlìjànnú tàṣùpà Nabi Sulaiman yata'allamuna ma yufarriquna bayna al-mar'i wa zawjihi yu'allimuna an-nasa as-sihra àwọn àlìjànnú yìí ní ń kọ́ àwọn èèyàn ní idán so yẹ́yẹ́yẹ́ nìkan bá wá jáde tẹ́bẹ́ kan wá ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ nísìn táwa ń gbé kí ní òun gẹ̀gẹ̀ bí gba wípé ó jẹ́ ń tà àgbọ́rí àwọn èèyàn ti wá lo ayé ṣáájú yín ẹ̀yìn àìjọ áfíríkè àwọn èèyàn ti wá lo ayé ṣáájú yín tí wọ́n ti fi àwọn dán yẹn hàn wá a dẹ̀ ti kó sí trap wọn rí ẹ̀yin ò tí ì jẹ́ kankan jọ náà wọ́n ti wá lo àwọn dán yẹn rí wọ́n ti practice ẹ̀ lójú wa ó sojú wa tá a rí bẹ́ẹ̀ ti ṣe ọ̀rọ̀ ẹ̀mí làwọn náà sọ́jọ́ náà a dẹ̀ gbà wọ́n gbọ́ ṣùgbọ́n at last gáràjì tí wọ́n ti lọ sọ wá kalẹ̀ èbúté òfin ni àárín kankan mú bọ́ bẹ́ẹ̀ ọpẹ́ tá a dá ni pé títàn ò dé bá wa sórí ẹ̀ sọ ọgbẹ́ yìí bá wá dé ní ìsìn kèésà wa lẹ fẹ́ kó ẹ̀ lera wa kó àwọn tẹ́ fẹ́ kó yẹn lẹ̀rú ń bà wá fún làbí sọ̀rọ̀ pé rárá àkásọ̀ tábára wa bá ká gbogbo ẹ̀yin àfáà sí ní kẹ́ dìde sọ̀rọ̀ yìí tẹ́ bá já àfẹ́ sìn ẹ dìde sí ẹ má dákẹ́ lórí ẹ o ẹ̀yin náà mọ̀ pé tí wọ́n ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ o pọ́n ẹ̀mí àwọn àlìjànnú ẹ̀mí àwọn rọ̀hání kẹ́ máa wá pọ́n lé kẹ́ máa wá try láti sọ wá dẹni tí ó máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àlìjànnú ká máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn rọ̀hání àbí rọ̀hání dábàá dákọ̀ rọ̀hání kò sí kankan tán pé bẹ́ẹ̀ tọkọjá apá kan àlìjànnú apá kan àwọn ẹ̀mí kan tí èsà ṣe lè yàn táwọn ẹ̀mí yẹn ń bẹ lóòótọ́ but kí ni tiyín láti tẹ ẹ̀mí wa bá fún ẹ̀mí ní agbára àti àṣẹ láti dá nǹkan kan ṣe nírọ̀rùn àfi kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbàṣẹ lọ́wọ́ àwọn rọ̀hání yẹn àwọn àlìjànnú àwọn ẹ̀mí èyí ó ṣẹ̀ṣẹ̀ wá gbàṣẹ lọ́wọ́ wọn àwọn ni wọ́n di kéèyàn ó wọṣọ àwọn ni wọ́n di kéèyàn ó jẹun àwọn ni wọ́n máa dictate ìgbà tó yẹ kéèyàn ó jáde àti ìgbà tó yẹ kéèyàn ó wà nílé fún yàn àwọn ni wọ́n máa dictate ẹ̀ ẹni bá ti ní òmìnira ẹni bá ti wà nínú òmìnira kò gbọdọ̀ kó rẹ̀ síbẹ̀ o ẹni báyìí ti wọ bẹ̀ kò ní lómìnira mọ́ o ìyà tí ó kọ́kọ́ jẹ́ nìyẹn o ní ìsìn mo jí láàárọ̀ yìí ní ìsìn aṣọ tọwọ́ mi bá ti mo rò kó yẹ kí n wọ̀ rí mo dẹ̀ wọ̀ ẹni kápò dictate fún mi pé n tó yẹ kí n wọ̀ rí níjọ́ tí yẹn bá ti gba àwọn ẹ̀mí yẹn gbọ́ tó gba ọ̀rọ̀ táwọn ẹgbẹ́ yẹn ń sọ gbọ́ ẹni yẹn ò ní àwọn ẹ̀mí tí wọ́n yóò máa dictate àsìkò tí ó jẹun fún o tó bá fẹ́ ṣènáwó kò lómìnira àti mú déètì tó wù pé ọjọ́ báyìí mo fẹ́ ṣènáwó mọ́ àfi kí wọ́n ṣẹ̀ṣẹ̀ béèrè lọ́wọ́ àwọn ẹ̀mí yẹn pé ọjọ́ wo ni ẹ̀yin ẹ̀mí fẹ́ fún